níbi tí a bá dé ìyá bẹ̀rẹ̀ sí ní ṣe fún àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn. Lájúlọ àwọn tí wọ́n fi gbogbo tí wọ́n fi bá Rasheed lò ní ìṣòwò pọ̀ sá lẹ́nu rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ó ti ẹ̀kọ́ ẹnìkan láàrin yàtọ̀ sí gbogbo àwọn tí wọ́n ti dárúkọ lẹ́ẹ̀kọ́ yẹn. Ẹ̀gbọ́n mi kan bẹ̀ ń bí tó dé pé kàkà wà káńsù láyé one and nothing, láyé slave wage, láyé ìjọba ológun, gbogbo tí àwọn ní, wọ́n bá kó owó tí àwọn ọ̀rọ̀ mẹ́rin ilé ilé èpì jẹun, àwọn òbí pàrọ̀ tó lòdì Rasheed ìlú ilẹ̀. Gbogbo early 90s, ìjà àbúrò ọmọbìnrin akẹ́kọ̀ọ́ bàbá sí ìgbẹ̀fẹ̀, ayé òsì ìgbẹ̀fẹ̀ nínú ọ̀tún lókè ìrọ̀lẹ́. Nígbà tí òbí sí ìgbẹ̀fẹ̀ èyí tí a jẹ́ rẹ́jísítọ̀ àdéhùn ọ̀kẹ́ tiẹ̀ bẹ̀rẹ̀, ó lòdì Rasheed lò sí ìgbẹ̀fẹ̀ lẹ̀ báyìí. Owó ìtì pẹ́ẹ́lẹ̀ yìí owó Rasheed lò. Ọ̀rọ̀kùn mẹ́rin ò ní parẹ́, owó ìyọ̀fẹ́ pẹ́ẹ́kì lẹ́rẹ̀ẹ́, àlájì ọ̀rọ̀kùn mẹ́rin.